Ẹ kú ìkàlẹ̀, ẹ sì kú bójú ọjọ́ ti rí lọ́dẹ̀ tí yín. Ìròyìn ilẹ̀ wa ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì àràmúdá látẹnu Olúwaṣèyí Ṣóhùnmí. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn ọ̀hún. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí Àtíkù Abubakar àti ẹgbẹ́ òṣèlú Labour Party ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Tinubu. Alákòóso fún àṣà, ìṣe àti ọrọ̀ ajé ni àwọn yóò ṣọ̀nà bí ayẹyẹ ojúde ọba yóò ti rí ìgbárùkùtì àti àtìlẹ́yìn àjọ UNESCO. Rògbòdìyàn tó ń lọ nípínlẹ̀ Rivers lọ́wọ́ tí wọṣọ tuntun lánàá látàrí bí ọlọ́pàá kan ṣe bá a lọ. Àwọn Tinubu kan ti dáná sun arákùnrin tó pa ọmọbìnrin oníṣòwò báǹkì agboolé POS kan. Àwọn aṣèbàjẹ́ fipá bá ọmọ ilé ẹ̀kọ́ Uniben kan sùn títí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Lórí àwọn ọmọ ìyá mẹ́ta Fòhánì ará ilẹ̀ òkèrè táwọn ajínigbé palẹ̀mọ́, àwọn kan ti ní kí Benjamin Hundeyin tó jẹ́ agbẹnusọ fún àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó ṣẹnu jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ikọ̀ olómi aró ìyẹn Chelsea yóò máa kojú Manchester City fún ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ àkọ́kọ́ nínú ìdíje English Premier League fún ti sáà tuntun yìí. Wọ̀nyí àti àwọn ìròyìn mìíràn lẹ́wọ̀n máa ní àǹfààní sí tá bá lọ sókè lọ́hùn tí a padà dé. Ẹ kú ìtẹ́tílẹ́kọ̀ọ́. Ẹ káàbọ̀ padà, ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Rivers ti wọṣọ tuntun lọ́jọ́ ìṣẹ́gun àná lórí ọ̀rọ̀ àkókò lórí àlééfà fún àwọn alága ìbílẹ̀ 23 ní ìpínlẹ̀ náà látàrí bí àwọn ọ̀dọ́ tó gba ti gómìnà Siminalayi Fubara ṣe sílé àwọn alága bíi 3 kan tó kọ̀ láti kúrò lórí àlééfà níbi ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe. Nínú fàákájàyé ni wọ́n ti ṣekú pa ọlọ́pàá kan ní Ebere Òmùmà lábẹ́ ìjọba ìbílẹ̀ Òmùmà níbi tí àwọn olólùfẹ́ Fubara ti ṣe ìkọlù sí àwọn tó jẹ́ olólùfẹ́ ẹni tí ó jẹ́ aṣíwájú fún tẹ́lẹ̀ tó sì tún jẹ́ alákòóso olú ìlú ilẹ̀ wa ní Àbújá ìyẹn Nyesom Wike. Kódà iléeṣẹ́ ọlọ́pàá ní láti kéde ìṣàkóso àwọn iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ náà nítorí àlàáfíà ìlú tó dàrú. Ìròyìn fìdí àmúlẹ̀ wípé sáà ọlọ́dún 3 àwọn alága ìbílẹ̀ ọ̀hún ti kò ní ọjọ́ Ajé tó kọjá yìí, ṣùgbọ́n tí wọ́n pinnu wípé àwọn kò ní fiṣẹ́ náà sílẹ̀ nítorí òfin tílé ìgbìmọ̀ aṣòfin ṣàtúnṣe rẹ̀ ní ọdún 2024 yìí. Òfin yìí ni ìròyìn sọ di mímọ̀ wípé àwọn aṣòfin 27 tó jẹ́ ìmùlẹ̀ Nyesom Wike ni ó lù lóǹtẹ̀ wípé àwọn alága ìbílẹ̀ ní àǹfààní láti lo oṣù 6 sí bí gómìnà ìpínlẹ̀ kò bá tètè ṣètò ìdìbò tó kàn. Alákòóso fún àṣà, ìṣe àti ọrọ̀ ajé tó dàbí alára Hannatu Musa Musawa ní ọjọ́ ìṣẹ́gun àná ti ní ìjọba àpapọ̀ yóò ṣọ̀nà bí ayẹyẹ àjọ̀dún ojúde ọba yóò fi ní ìgbárùkùtì àti àtìlẹ́yìn àjọ àgbáyé tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀kọ́, ìmọ̀ ìjìnlẹ̀ àti àṣà ìyẹn United Nations Educational, Scientific and Cultural Organization UNESCO. Alákòóso ọ̀hún ti adarí àwọn iléeṣẹ́ àṣà àti ohun abínibí ìyẹn ọ̀mọ̀wé Ben Anama ṣojú rẹ̀ níbi ayẹyẹ ojúde ọba tọdún yìí tó wáyé ní àyíká ti Àwùjalẹ̀ níjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn. Alákòóso ní ojúde ọba wà nínú èrò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tí ẹ̀ka iṣẹ́ náà yóò máa gbà mú owó tó tó $100 bílíọ̀nù lówó ilẹ̀ Amẹ́ríkà ìyẹn $100 billion wọlé fún ìjọba àpapọ̀ tí yóò bá fi di ọdún 2030. Nítorí ayẹyẹ náà ń ṣe ìgbélárugẹ àṣà àwọn ará ìlú lẹ́yìn tó jẹ́ pé bí ìjọba bá mójútó gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ yóò tún jẹ́ kí orílẹ̀-èdè yìí ṣíjú kúrò lórí ọ̀rọ̀ epo pẹ̀lú rọ̀gùrọ̀gù owó tí yóò máa mú wọlé fún wa láti ilẹ̀ òkèrè látàrí àwọn aṣọ alárànbarà àti ẹlẹ́gbẹ̀jẹgbẹ́ tí onípòjìpò fi ṣẹ̀yọ́ ara ìyẹn ọba Àwùjalẹ̀ Aláyélúwà ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ ẹ̀bùn wa ní àkọlé tọdún yìí gẹ́gẹ́ bí olùgbàlejò àgbà. Níbi ayẹyẹ ọ̀hún ni a ti rí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún
àti igbákejì rẹ̀ abilékọ Naimot Salako Oyèdélé pẹ̀lú àwọn tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ojúde ọba tọdún yìí. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí Àtíkù Abubakar àti ẹgbẹ́ òṣèlú Labour Party ti bẹnu àtẹ́lu gbólóhùn tí ààrẹ Bọ́lá Tinubu sọ níbi tí ó ti gbàlejò ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àtàwọn ìgbìmọ̀ tí wọ́n wà ní ìpínlẹ̀ Èkó láti wá kí fún tọdún iléyá. Níbẹ̀ ni ààrẹ ti sọ rímọ̀ wípé kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan ló ń dojúkọ ìṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí àti wípé níṣe ni ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà ó máa wá ìyanjú sí àwọn kùdìẹ̀kudiẹ tí à ń bá fínra lọ́wọ́ yìí dípò bí wọ́n ti ń jí àwọn okùn ẹ̀rọ amúnáwá àti àwọn ohun mèremère tí wọ́n ṣe sójú pópó fún ìmáyégbádùn àwọn ará ìlú. Lórí gbólóhùn yìí ni ẹgbẹ́ òṣèlú Labour Party ti fèsì wípé ààrẹ ń gan àwọn ọmọ orílẹ̀-èdè yìí lórí ìgbé ayé ìnira eléyìí tí ó fi wọ́n sínú rẹ̀. Ẹni tó jẹ́ akọ̀wé ọ̀rọ̀ ìfiléde fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Obiora Ifo ló sọ yìí di mímọ̀ wípé ààrẹ ti gbàgbé ojúṣe rẹ̀ tí í ṣe wíwá ìyanjú sí àwọn kùdìẹ̀kudiẹ náà, ó ti wá ń tiṣẹ́ náà padà sórí àwọn ọmọ Nàìjíríà. Bákan náà ni Àtíkù Abubakar látẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Paul Ibe ti ní ohun tí àwọn fẹ́ gbọ́ lẹ́nu ààrẹ ní àwọn ohun tó ti ṣe pẹ̀lú ọ̀nà tó ti là kalẹ̀ láti wá ìyanjú sí àwọn ohun tó pè ní kùdìẹ̀kudiẹ náà. Ó ní ààrẹ gangan ló ń ṣokùnfà àwọn ìṣẹ́ àti ìyà tó ń dojúkọ àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ yìí. Ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì ti Benin Uniben kan Adékolóore Ìdòwú Glory tí ó ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀kọ́ rẹ̀ níròyìn sọ di mímọ̀ wípé àwọn aṣèbàjẹ́ kan ti gbẹ̀mí rẹ̀ níbi ìfipábánilòpọ̀. Nínú ọ̀rọ̀ kan tí ẹni tó pera rẹ̀ ní àbúrò Glory yìí fi sórí ìkànnì X rẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ọjọ́ 13 oṣù yìí ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ní agbègbè Ìyówà ní ìpínlẹ̀ Edo. Ó ní oṣù kẹrin ọdún yìí ni Glory ṣetán tí ó sì lọ ilé ẹ̀kọ́ náà láti lọ ṣe ìpalẹ̀mọ́dé ètò agùnbánirọ̀ rẹ̀ tó fi jẹ́ pé òkú rẹ̀ ni wọ́n gbé padà fi ránṣẹ́ sílé. Ọmọ náà ló ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú àbúrò rẹ̀ yìí, ẹni tí wọ́n pè ní ọmọ ọdún 22 years. Àjọ ọlọ́pàá ẹ̀ka ti Ekeadola ló ti dá sí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ní àwọn tún bá àpá nínà lára ọmọ náà. Wọ́n ní ṣùgbọ́n àwọn ti gbé lọ sí ilé ìtẹ́kùsí tó wà ní agbègbè náà. Ṣùgbọ́n di àkókò tí a fi ń ka ìròyìn yìí, wọ́n ní wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èdó tí wọ́n fi ẹ̀rọ náà sùn kò gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀. Àwọn ọ̀pẹ̀rò tínúbí kan ni wọ́n ti mú ìdájọ́ lọ́wọ́ ara wọn lórí ọ̀rọ̀ arákùnrin kan tí wọ́n dáná sun látàrí wípé ó gún oníṣòwò báǹkì agbolé ìyẹn POS pa. Obìnrin oníṣòwò POS yìí tí wọ́n pè ní ẹni ọdún 18 ìyẹn 18 years ni wọ́n sọ pé ó ń palẹ̀ mọ́ láti ṣe ìdánwò wọ ilé ìwé gíga síwájú ìṣẹ̀lẹ̀ aburú yìí. Ìròyìn wa sọ di mọ̀ wípé ọjọ́ ajé tó kọjá yìí níṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ní agbègbè ọjà iṣu ti Wukari. Ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ yìí Ismaila Dauda ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ní kété tí arákùnrin yìí gún ọmọ náà pa níṣe ni ó na pápá bora kó tó di wípé àwọn èrò náà gbáya tí wọ́n kò sì fi ménípe méjì rárá kan tó dáná sun. Bákan náà ni agbẹnusọ àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Gambo Kwache jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn dẹ̀ ń ṣe ìwádìí lọ́wọ́ láti mọ kí lohun tó bí ìṣẹ̀lẹ̀ náà. Kò dín lẹ́ni mẹ́rin ló jáde láyé tí àwọn mìíràn sì farapa yánnayànna nírọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun àná níbi ìjàmbá ọkọ̀ tó wáyé látàrí bí ọkọ̀ akóyọyọ ńlá kan tó kó àpò ajílẹ̀ ṣe lọ rún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Honda Accord kan pẹ̀lú àwọn èrò nínú rẹ̀ tí ó sì tún kọlu àwọn ọkọ̀ mìíràn. Gẹ́gẹ́ bí ẹnìkan tọ́rọ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣe lálàyé, ó ní níṣe ni awakọ̀ akóyọyọ ọ̀hún ń da fírìbọ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ orí òkè Kúgbò lójú ọ̀nà márosẹ̀ Àbújá sí Kẹ́fì kó tó sọ ìṣàkóso ọkọ̀ náà nù tí ó sì kọlu àwọn ọkọ̀ mìíràn. Ṣùgbọ́n lẹ́nu ìgbìyànjú rẹ̀ láti mú ìjàmbá náà kù fẹ́rẹ́ ló ti run ọkọ̀ Honda Accord yìí tí ó fi pa àwọn 4 tó wà nínú rẹ̀ tí àwọn èrò ọkọ̀ tó kù pàápàá kò sì mórí bọ́ lásán. Ìròyìn ilẹ̀ òkèrè lórí ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí Fòhánì láti ilẹ̀ òkèrè tí wọ́n jí gbé ní Nàìjíríà, níbi àwọn ènìyàn kan tí yabo ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ìyẹn Benjamin Hundeyin lórí ọ̀rọ̀ rẹ̀ wípé àjọ ọlọ́pàá ẹ̀ka ti iṣẹ́ orí omi pẹ̀lú àjọṣepọ̀ ọmọ ogun orí omi lórílẹ̀‐èdè yìí ìyẹn Nigeria Navy
ni àwọn gba ọmọ ìyá mẹ́ta Amta Fuhani, Abbas Mohammed Fuhani àti ẹni tó jẹ́ Hasan Fuhani pẹ̀lú àwọn méjì mìíràn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ìyẹn Emmanuel Atao àti Ridwan Badari sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sọ di mímọ̀ fáwọn akọ̀ròyìn wípé lẹ́yìn tí àwọn gìrìnàkò ajínigbé mẹ́fà palẹ̀ àwọn tá à ń wí yìí mọ́ lórí afárá kẹta ìyẹn 3rd Mainland Bridge ní àṣálẹ́ Ọjọ́bọ̀ ni àwọn kò wọ́n ní Orúgbé Waterside tó jẹ́ abúlé kan tó súnmọ́ Ẹ̀pẹ́ níbi tí wọ́n já wọn sí ní nǹkan bíi agogo 11 àṣálẹ́ ìyẹn 11 PM kí àwọn tó kó wọn lọ sí ààfin ọlọ́jà Ẹ̀pẹ́ níbi tí wọ́n ti pe àjọ ọlọ́pàá láti wá sìn wọ́n dé ilé wọn ní Ocean Parade Towers lérékùṣù Èkó ní nǹkan bíi aago 2 òru. Ìròyìn eré ìdárayá nínú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ikọ̀ Manchester United tó gba ife FA tó kẹ́yìn ni yóò máa ṣíde fún ìdíje English Premier League ní sáà tuntun yìí láti kojú ikọ̀ Fulham ní pápá ìṣeré ti Old Trafford tó jẹ́ ilé Manchester United. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní pẹrẹu ní ọjọ́ 16 oṣù kẹjọ tó ń bọ̀ yìí tí ikọ̀ Arsenal yóò sì máa kojú ikọ̀ Wolves ní ọjọ́ àbámẹ́ta tó tẹ̀lé nínú àlàkalẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní ọ̀sẹ̀ àkọ́kọ́ ìdíje Premier League sáà tuntun yìí ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù olómi aró ìyẹn Chelsea yóò ti máa kojú Manchester City fún ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ àkọ́kọ́ lọ́jọ́ àìkú ọjọ́ 18 oṣù tó ń bọ̀ yìí. tó ará kò ní jù báyìí lọ fún ìròyìn ilẹ̀ wa ní ti sáà yìí ẹ tún pàdé wa nígbà míì láti jẹ̀gbádùn àwọn ìròyìn wa lọ́lọ́kan òjọ̀kan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ gbìyànjú láti tẹ subscribe button ẹ tẹ àwọn fúnra wa ní kàmúgbádùn ẹ bá wa pín kó kárí ilé kó kárí ìkó. èmi Olúwaṣèyí Ṣóhùnmí tó ń ka ìròyìn sí ilé tí gbọ́ ní sáà yìí lónìí ilé òní lé wa o bẹ́ẹ̀ lọ́nà òní nà wá iṣẹ́ wa ò dẹ̀ ní dìṣẹ́ ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbádùn wa ẹ máa yáṣẹ́ o.